ọdún nínú wa mọ́ dùn torí pé àwa tí máa ń múra ojúde ọba yìí ìgbàgede ọba yìí á ti gbà gẹ́gẹ́ bí ọdún. nǹkan rere ni wọ́n ń ṣe inú mi sì dùn fún gbogbo àwọn tí wọ́n gbé ètò ìkalẹ̀. irú ìdùnnú báyìí ọ̀dà nítorí pé àwa tá à ń bẹ ní àjò tó yẹ pé àgbélù tí a bá wálé tí irú kan báyìí bá ń ṣẹlẹ̀ inú wa máa dùn púpọ̀. Joy is coming, joy is coming. Dúpẹ́ Olúwa, yeah. Joy is coming. Only early in the morning, you. Gbogbo àwọn èèyàn pátápátá gbogbo yín ni mo kí pàápàá jù àwọn ọmọ wa tí wọ́n ti Èkó wá àwọn Ògìyán social club gbogbo wọn ni mo kí Ọlọ́run Olódùmarè lọ́wọ́ pẹ̀lú yín o. Àmín àṣẹ. Àwọn tí wọ́n ronú kíní èjìgbòdè jọ̀hún ṣùgbọ́n wọ́n fẹ́ lójú. Ògìyán gbàgede ọba Ọlọ́run Olódùmarè kò ní fi yín pamọ́. Àṣewà kò ní fi yín pamọ́ o. Ọlọ́run ò ní fi yín pamọ́. Ọkùnrin àwọn ọkùnrin àwọn obìnrin wọ́n ti ń dé lọ́kọ̀ọ̀kan o. Wọ́n ti ń dé lọ́kọ̀ọ̀kan. Mo kí yín o. Ẹ kú gbogbo ó lè bá a dá sí gbogbo aráyé ṣe. Ọlọ́run Olódùmarè lọ́wọ́ pẹ̀lú wa. Ọkàn wa yóò balẹ̀. À ń nìyí à ń lọ́mọ. Tètè ń bọ̀ àájú báyìí lọ. Èmi náà ò ní tí ì lọ. Èmi gan wọ́n takú ní lọ. Àmì àṣẹ bàbá. Ọlọ́run Olódùmarè lórí nǹkan tó dáa ó ṣe gbà sára. Mo kí gbogbo èèyàn pátápátá tó àwọn ọmọ wa tí wọ́n dá kínní yìí sílẹ̀ wọ́n gbìyànjú bó tilẹ̀ jẹ́ báwa àgbàgbọ́ wa àti gbogbo ara ìbàjẹ́ ṣùgbọ́n kò sí ní tá a lè ṣe àfi kí àgbà tí aráàlú bá ṣe fún wa. Ọlọ́run wà pẹ̀lú yín ọkàn yín yóò balẹ̀ balẹ̀ yín láyọ̀ àtàlàáfíà. Ọba John Oyègbadé Oyèkàn Aládò Ọ̀fàdórí Òkè Kingdom. Inú mi dùn ní gbogbo tí wọ́n bá ti ń ṣe nǹkan ayọ̀ báyìí inú tèmi máa ń dùn ní sáà. So ó tún wá jẹ́ pé ètò tí wọ́n ń ṣe bí báyìí ètò àṣà ìbílẹ̀ ni nínú èyí jẹ́ pé ọba ilẹ̀ Yorùbá lè mí. So inú mi dùn gan-an fórú ètò àtayẹyẹ báyìí. Ìmọ̀ràn mi fún gbogbo ọmọ Yorùbá lágbàáyé ni pé ká tó dáyé làwọn bàbá wa ti máa ń sọ ẹnìkan ti ẹ̀kọ́rin kan ó ní kí àwa Yorùbá ká ronú ẹtíkẹ́tì wa mi ó ní ká ronú. So mo bá fẹ́ ká ronú nígbà àsìkò tá a wà yìí tá a bá wo kan níṣẹ́ ní ilẹ̀ Yorùbá ó mú fura dání tó yẹ ká ronú jù bá ṣe ronú lọ. Yorùbá ni wá so nínú ìrònú wa a gbọ́dọ̀ mọ̀ pé Yorùbá gbọ́dọ̀ máa wà lókè. Tí a bá rí nǹkan tí ò sí ẹ̀dùn mọ́ wa nú tàbí tí ò yé wa ká wádìí ohun gbogbo dájú kó tó di bá máa polongo ìbàjẹ́. Torí nígbà táwọn bàbá wa kan ṣe bẹ́ẹ̀ ìjọ sí wọn kábàámọ̀. Bí wọ́n ṣe àṣà ìbílẹ̀ ni bí wọ́n ṣe ṣe lọ́dún yìí lọ́tọ́ kọjá
wọ́n organize lọ́dún dáadáa tó jẹ́ pé ó jẹ́ nǹkan tó jẹ́ àṣà ìbílẹ̀ tó yẹ ká gbé lárugẹ tí Ọlọ́run Olódùmarè kó ràn wá lọ́wọ́ kọ́kàn wọn balẹ̀ Èjìgbò ní dàrú Ọ̀ṣun ní dàrú bí ẹnì kọ̀ọ̀kan tó bá ti wá kò ní dàrú lágbára lọ Jésù Kristi Olúwa wa àmín. Nǹkan rere ni wọ́n ń ṣe inú mi sì dùn fún gbogbo àwọn tí wọ́n gbé ètò ìkalẹ̀ láti ìlú Abidjan ní nílùú ọba ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ó túmọ̀ sí pé àwọn tí wọ́n fẹ́ràn ìlú bàbá ẹni ni wọ́n. Àdúrà mi ni pé Olúwa máa gbé ọwọ́ wọn sókè kò sì ní rẹ̀ wọ́n iná tí wọ́n dá yóò lè kú ó yóò sì dára fún wa. Ètò tí wọ́n ṣe ń bíbá yìí lónìí ètò tó máa mú àwọn ọmọ Yorùbá tá a máa fi sora wa papọ̀ ni torí àwọn ọmọ Yorùbá a gbọ́dọ̀ ronú gan orí ogun lọ́tún ogun lósì tí wọ́n bá máa ṣe irú ètò yìí láti fi kóra wa jọ àti ń yapa sẹ́ńkẹ́tìrì àwọn so Ọlọ́run dẹ̀ jẹ́ kí ẹ̀mí bàbá wa Ògìyán Ọlọ́run jẹ́ mi wógùn gbogbo àwọn ọmọ tó dẹ̀ ń ṣe ètò kínní yìí tí wọ́n ṣe amúlélẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí wọ́n ṣe agbátẹrù ẹ̀ Ọlọ́run ní jẹ́ kó rẹ̀wọ̀n kó dẹ̀ ní ráyọ̀ kú. Ìmọ̀ràn mi fún gbogbo àwọn ọmọ ìlú Èjìgbò wa yìí náà ni pé kí gbogbo wa ká fọwọ́sowọ́pọ̀ káwọ́ bá ṣe máa gbé ìlú wa dé ibi gíga débi tó dá kí ọjọ́ iwájú wa àti ti àwọn ọmọ wa àti àwọn ọkọ wa kó lè dára. Ìmọ̀ràn wa fún gbogbo olú Èjìgbò náà ni pé kí gbogbo ọmọ wa sí irú ọlẹ́ ọdún báyìí ká lè mọ tó kù àti ntọ́ yẹ àti nǹkan àmúṣe nílùú bàbá wa tó fún ẹ lọ wájú sí. Irú ìdùnnú báyìí ọ̀dà nítorí pé àwa tá à ń bẹ ní àjò tó yẹ pé àgbélù tí a bá wálé tí irú kan báyìí bá ń ṣẹlẹ̀ inú wa máa dùn púpọ̀ náà ìmọ̀ràn mi ni wípé wọ́n ní tí àjò bá relé àjò tí èèyàn bá lọ sájò yóò padà sílé náà ni gbogbo tá à ń ṣe sájò káwa máa ṣe sí ìlú wa nítorí wípé àwa gangan là ń develop ìlú òǹlù àfi káwa náà wá develop ìlú wa gangan nítorí òní kan torí ọ̀la ni. Ìmọ̀ràn mi fọ́mọ Èjìgbò náà ni pé ètò tí wọ́n gbé àṣàgbékalẹ̀ yìí láti mú ìtẹ̀síwájú àti ìdàgbàsókè bá ìlú Èjìgbò ni kí ọmọ Èjìgbò tó wà nílé lóko lẹ́yìn odi kán dá sí ìdàgbàsókè ìlú Èjìgbò. A rí i pé láti ìgbà tó ti bẹ̀rẹ̀ ojúde ọba ìtọ́ṣe lọ́dún tó lọ ó ní ìlàpá tó lápá ní bàbílẹ̀ Èjìgbò nínú Èjìgbò so ìtọ́ tó ṣe lọ́dún ẹ̀ náà á tán ní ipa tó tún máa là kí gbogbo àwọn ọmọ Èjìgbò tó wà nílé ẹ̀yìn odi wọ́n wálé láti wá tún ìlú Èjìgbò ṣe. Mo fẹ́ bá wọn dámọ̀ràn pé kí wọ́n túbọ̀ mójútó okòòwò wọn because ìpínlẹ̀ Èjìgbò olókìkí ni wá àdẹ̀nídẹ̀ni ẹ̀yìn lórúkọ Jésù. Inú mi dùn a fi ìbànújẹ́ ṣe ọdún là ń ṣe àsọdúnmọ́dún àsọ̀rọ̀mọ́rò gbogbo wa lájọ péjú ṣe tẹ̀mí náà nú ọlá nú ọlà nú àlàáfíà àìdùnnú àìkúbalẹ̀ ọ̀rọ̀. Ìmọ̀ràn mi fún gbogbo ọmọ ìlú Èjìgbò ni pé kí wọ́n máa wáyé láti máa ṣeun dáadáa. Ìmọ̀ràn mi fún gbogbo olùjẹ́ Èjìgbò ni pé gbogbo wa nílé lóko ní Abidjan ní ìlú òyìnbó ní gbogbo ibi tí ọmọ Èjìgbò wà lápapọ̀ kí gbogbo wa ká wálé ìlú Èjìgbò dáa ká pa wá pọ̀ ká fi tún ìlú Èjìgbò ṣe kọ́nà ọba kọ́mọ tẹ̀ wá síwájú kọ́nà ó sì jẹ́ kí bàbá náà kan pẹ́ fún wa ìlú Èjìgbò kọ́nà mọ́ jẹ́ kó dàrú. Ọdọọdún nínú wa mọ́ dùn torí pé àwa tí máa ń múra ojúde ọba yìí ìgbàgede ọba yìí á ti gbà gẹ́gẹ́ bí ọdún àwọn múra lẹ́ẹ̀dẹ́ gẹ́gẹ́ nítorí pé àfẹ́ mọ́ sí ojúṣe ìlú bàbá wa lẹ́yìn bá gẹ̀ẹ́sì kọjá ní ẹgbẹ́ bíbí rẹ lónìí wàhálà ìyọ́ kọjá inú wa mọ́ dùn torí pé àmọ́ múlẹ̀ pọ̀ sí àmọ́ mọ́ náà ròkà ni kọ́nà jẹ́ a lè mọ̀ ṣe. Inú mi dùn nítorí pé ó jẹ́ àjọyọ̀ tí àwa tá a jẹ́ ọmọ bíbí ìlú Èjìgbò tá a kóra jọ pọ̀ tá a tún ríra wa àwọn tó ti travel tó ti kúrò nílé tí Ọlọ́run ṣọ́ wọn wálé láyọ̀ àtàlàáfíà inú wa dùn láti rí i pé gbogbo àwọn tá a ti ríra bóyá 30 years 25 years a tún padà ríra ara àwọn tó jẹ́ pé for the past 40 years wọ́n ṣe ń dé Èjìgbò nítorí ọdún yìí náà ni
so inú mi dùn láti rí i pé gbogbo wa tún kóra jọ pọ̀ sínú ìlú bàbá wa láti jọ ṣe ọdún pé mo lè pé ọdún yìí ní ojú túnra rí. Ìmọ̀ràn mi fún ọmọ ìlú Èjìgbò tó wà nílé àti lóko ni wípé kán jẹ́ ká wálé ká láti wá tún lè ṣe. Tẹ́ ẹ bá wo ohun tí ṣẹlẹ̀ l'Èjìgbò lénìí tá a bá parọ́ fúnra lókù àwọn èèyàn ti gbìyànjú à ń gbàdúrà pé kí Èjìgbò kó ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ. Ẹ wo ohun tí ṣẹlẹ̀ l'Èjìgbò lénìí tẹ́ ẹ bá ń bọ̀ wá l'Èjìgbò tẹ́lẹ̀ inú òkùnlẹ̀ wà kẹ́fi wọnú Èjìgbò ṣùgbọ́n lónìí ó ti yàtọ̀. A dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n wà ní diaspora tán ṣiṣẹ́ yẹn mọ́sẹ̀ fi dára àwọn tó wà l'Abidjan a dúpẹ́ lọ́wọ́ wọn gan wọ́n gbìyànjú. Ìmọ̀ràn mi fún gbogbo obìnrin yìí pé ojúṣe gbogbo wa ni ká máa wálé gbogbo àtà ń bẹ lẹ́yìn odi kí gbogbo ọmọ wálé Abidjan lè ń gbé Abidjan láti kẹgbẹ́ tí wọ́n wálé ẹ jẹ́ gbogbo ọmọ wálé ká máa ṣe ọdún ìlọ́dọọdún ọlọ́sìn máa ràn wá lọ́wọ́ láti lè máa ṣe. Sharafadeen Aremu tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ sí Sare Gold bàbá ẹgbẹ́ Woman Power ní ìlú Èjìgbò. Inú mi dùn láti wà níbí báyìí torí pé ó jẹ́ ìwúrí fún mi pé irú ayẹyẹ Cradle Carnival tá a máa ṣe l'Ógbómọ̀ṣọ́ irú rẹ̀ ń lẹ̀ l'Èjìgbò náà tí mo jẹ́ ọ̀kan lára bàbá ẹgbẹ́ gúrùpù kan níbẹ̀. Inú mi dùn láti wà níbí báyìí ibí báyìí dùn gbogbo àwọn Abidjan group ni mo fẹ́ Woman Power wọn mo jẹ́ bàbá ẹgbẹ́ wọn kí Ọlọ́run náà kó máa tẹ ìlú Èjìgbò síwájú gbogbo àwọn ọmọ ẹgbẹ́ náà kí Ọlọ́run lọ́wọ́ náà ó dá gbogbo wa sí ìjọdún tó ń bọ̀ lọ kí iṣẹ́ nìkan kan wọ́n mọ́ bàjẹ́ kí òǹkàlùkù kó jèrè ọmọ kí á wà lálàáfíà ká wà pẹ̀lú rọrùn ọdún tó ń bọ̀ kó bá gbogbo aláyọ̀ àtàlàáfíà pẹ̀lú ìdẹ̀ra ọ̀làláọ́lá ọ̀làpàtà lílàlẹ́lẹ́. gbogbo ìmọ̀ràn mi fún gbogbo ọmọ ìlú Èjìgbò náà ni pé kí wọ́n tún jọ ní àjọṣepọ̀ tó jù báyìí lọ lágbára Ọlọ́run ìlú Èjìgbò ní bàjẹ́. ìmọ̀ràn ni pé ká wálé ká wá tún lẹ̀ bàbá wa ṣe ká wá dálé iṣẹ́ lẹ̀ sílùú wa ká wá gbárùkù ti bàbá wa Ọmọwọnúọlá Oyèyọdé Oyèsọ̀sìn ká mú mèrè wọ̀lú. Wọ́n ní kò yẹ kí yọ kọ́yìn sílé kọ́yìn síta kọ́mọ tọ̀ sínú ilé ká wálé ká wá tún lẹ̀ bàbá wa ṣe. Ìmọ̀ràn mi ni sí gbogbo ọmọ Èjìgbò káàkiri àgbáyé. Èyí tá a ṣe ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àṣà tó dẹ̀ jẹ́ àṣà tó kó gbogbo ètò tó kó gbogbo àpapọ̀. Ìmọ̀ràn mi fún gbogbo ọmọ bíbí ìlú Èjìgbò ni pé kí wọ́n jẹ́ kí a fọwọ́sowọ́pọ̀ fún ìdàgbàsókè ìlú wa. Gómìnà wa ń ṣe dáadáa wọ́n ń gbìyànjú àtúnfà àkókò ìbéèrè fún mọ̀ láti mọ̀ fẹ́ síwájú sí. Láti ìlú London láti wá sí ibi báyìí inú mi dùn láti attend the event because even though last year náà a wà níbí báyìí and the first year edition náà a wà níbí báyìí inú wa dùn. So for my own advice fún gbogbo àwọn ọmọ Èjìgbò tó wà ní òkèèrè ní anywhere either in diaspora or in Abidjan Èkó anywhere all over the world ẹ máa wálé ó dáa ká máa darapọ̀ mọ́ra wa it's a very good thing and inú wa dẹ̀ ń dùn pé a wá sílé every year even though last year was very good and this year again we have to join again because we are so happy about it. Inú wa dùn Ọlọ́run wa dẹ̀ ṣe gbogbo ẹ̀ nírọ̀rùn fún gbogbo àwọn ọmọ ìlú Èjìgbò láti jẹ́ pé ká lè máa wá attend the event yìí ní every year. Ọlọ́run wa ṣe nírọ̀rùn fún gbogbo wa pátá ní gbogbo ìlú tá a bá wà all over the world. Ní Nàìjíríà in fact the thing is àdúrà nìkan la tún lè máa ṣe à ń gbà náà but kọ́lọ̀ ń jẹ́ kí àdúrà yẹn kí wọ́n lè máa improve because èmi gẹ́gẹ́ bí ọmọdé tèmi so many people they are above me that tí wọ́n ti ń fún wọn nímọ̀ràn before tí a rí àtọ̀bọ̀ tí wọ́n bá lè máa ṣe láti lè máa ṣàánú àwọn mẹ̀kúnnù láti jẹ́ pé kí àwọn mẹ̀kúnnù lè máa ṣe mọ̀ tí iṣẹ́ bá wà tíṣẹ́ wà tí ìlọsíwájú ẹ̀kọ́ gíga iléèwé náà wà àwọn gbogbo tó ń ṣẹlẹ̀ yìí kò ní lè máa ṣẹlẹ̀
wọ́n á lè jẹ́ pé bóyá àwọn èèyàn á lè rí nǹkan máa ṣe láti máa feed ara wọn because nígbà tí ó bá sí feeding láti feed ọ̀nà àtijẹ àti ìmú ló ń fa gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ yìí so abẹ orílẹ̀-èdè Nàìjíríà kàn jọ àrọ̀ wọ́n kàn gbìyànjú láti ṣàánú wa ní Nàìjíríà kàn ràn wá mẹ̀kúnnù lọ́wọ́ kàn ṣàánú fún wa so that wá tàwa ní diaspora á lè mọ wálé dédé ọkàn wa lè balẹ̀ because ológun pa à ń jiyàn gbé lónìí à ń jiyàn gbé lọ́la yìí ó tojú súyàn ń fà tí bàtà ń bọ̀ gan àwọn kan gan bẹ̀rù pé ẹ ṣì ń lọ léṣẹ́ ẹ̀gbọ́n gbogbo tó ń ṣẹlẹ̀ ní but I believe pé the thing is Ọlọ́run á fi ṣọ́ ẹ̀ṣọ́ wa á dẹ̀ dáàbò bò wá pé nǹkan ìlú wa ni a ní láti gbé lárugẹ that is why we are here. Ìmọ́lẹ̀ TV Yorùbá ó ti dàràbà oníbòjì kárin a media house that delivers basically various media works in 100% grade level such as online radio and TV for your broadcasting advertisement, live streaming and change of names in newspaper, photograph studio training, event shoots, outdoor shoots and studio shows, digital printing like souvenir, ID cards. Wants to customize the vest lónìí media training like radio presentation and journalism with musical practitioner training, nípa ti musical instruments and voice training, audio recording, video shooting, recording of music like jingle, videos in all events, red carpets, and lot more. Ẹ̀dá Ìmọ́lẹ̀ TV wò lónìí a media work practitioner. Ẹ mọ̀ wípé Ọlọ́run fún wọn ṣe. Wọ́n ti wá kalẹ̀ sí ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí. Adjacent Ìdí Àpẹ́ Baptist Church, Èjìgbò, nílùú Ìbàdàn. CNS Secretariat ni wọ́n wà. Ashi Road, Oríta Basọ̀run, beside Basọ̀run Grammar School, Olú-ilé-iṣẹ́ Ìmọ́lẹ̀ TV, Ògbómọ̀ṣọ́ lọ́wọ́ o. Tanimola area, Òkèánú Abógundé Road, Sábó, l'Ógbómọ̀ṣọ́. Telephone 070-332-71789. Ìmọ́lẹ̀ TV ó ti dọ̀gẹ̀gẹ̀ o, igi àgùnlá lóògùn. Ìmọ́lẹ̀ TV ẹ ṣáà máa wò wá o yóò dáa. Ìmọ́lẹ̀ rédíò and TV online delight magazine Yorùbá newspaper ìkànnì tó mọ́lẹ̀ kedere bí ojú ọmọ tuntun documentary award making jingle and music production digital printing photo and videos event planner and master of ceremony CD and DVD mass doubling general contractor ilé-iṣẹ́ Ìmọ́lẹ̀ and TV online lẹ́ ó ti rí gbogbo rẹ̀ ṣe nírọ̀wọ́rọ̀ṣẹ́ ayẹyẹ òkú àgbà ayẹyẹ ìṣílẹ̀ ìgbéyàwó ọjọ́ ìbí ìkọ́mọjáde lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti lọ́gbàlọ́gbà tẹ́ bá fẹ́ ṣe ayẹyẹ tí gbogbo àgbáyé yóò máa wò ó kedere lórí ìkànnì ayélujára lẹ́ẹ̀kan ṣoṣo bí o kò bá jìnnà ilá kì í kò ẹ kò sí ìkànnì Ìmọ́lẹ̀ rédíò and TV online kí wọ́n fi tiwọn gbé tiyín lárugẹ kò tán síbẹ̀ oníkànnì Ìmọ́lẹ̀ ààyè ti wà fún gbogbo ìránṣẹ́ Ọlọ́run lónírúurú lọ́lọ́kan òjọ̀kan láti wá fún wáàsí tàbí ìwàásù lórí ẹ̀rọ ayélujára lówó tí ògùn pa ààyè wà lórí ìkànnì Ìmọ́lẹ̀ fún gbogbo oníṣẹ̀ṣe láti wá polongo ọdún ìṣẹ̀ǹbáyé lórí ẹ̀rọ ayélujára 08036956116 Ìmọ́lẹ̀ TV Yorùbá lórí Facebook YouTube.